wọ́n ní ọ̀rẹ́kùnrin akẹ́kọ̀ọ́ fásitì Adékúnlé Ajáṣín pa sínú yàrá ló bá sá lọ. Afurasí mẹ́ta ni ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti tẹ̀ báyìí lórí ikú akẹ́kọ̀ọ́bìnrin Adékúnlé Ajáṣín yunifásítì tó wà ní Àkùngbá Àkókò nípìnlẹ̀ náà. Akẹ́kọ̀ọ́ ọ̀hún Joy Adéyẹmí ni wọ́n bá òkú rẹ̀ nínú yàrá ọ̀rẹ́kùnrin rẹ̀ kan tó jẹ́ ọmọ bíbí ìlú náà lọ́jọ́ Sátidé tó kọjá. Ìwádìí sì fi hàn pé láti ọjọ́ Túsídéé ni ọmọkùnrin yìí ti gún Joy pa sínú yàrá tó tilẹ̀kùn mọ́ síbẹ̀ tó sì sá lọ. Nígbà tí òórùn bẹ̀rẹ̀ sí jáde látinú yàrá làwọn ará inú ilé pariwo síta. Bí wọ́n ṣe já ilẹ̀kùn ni wọ́n bá òkú Joy, tí ọ̀rọ̀ náà sì dá ìfẹ̀hónúhàn ńlá sílẹ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ fásitì yìí. Àwọn akẹ́kọ̀ọ́ yìí ń pariwo pé pípa àwọn akẹgbẹ́ àwọn ti tó gẹ́ àti pé ìjọba gbọ́dọ̀ tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ náà kí wọ́n sì ṣètò ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá àwọn akẹ́kọ̀ọ́. Tẹ́ ò bá gbàgbé, níbẹ̀rẹ̀ oṣù keje ọdún yìí ni ọkùnrin láńlọ́ọ̀dù kan lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn tí wọ́n pa akẹ́kọ̀ọ́ fásitì ọ̀hún méjì, ìyẹn Andrew Ọ̀kà àti John Abba, ṣùgbọ́n tí a padà gbọ́ pé ọkùnrin láńlọ́ọ̀dù yìí ti wà lákọlò àwọn ọlọ́pàá. Àmọ́ ṣá, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Ọláyínká Àyànládé sọ pé àwọn ti mú afurasí mẹ́ta lórí ikú Joy. Bẹ́ẹ̀ ni ìwádìí ń lọ lọ́wọ́ láti mú ọ̀rẹ́kùnrin rẹ̀ àtàwọn tó bá tún lọ́wọ́ nínú ikú rẹ̀.